òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ ní sáà mẹ́mà sùn yẹ ká jà ìlọ òun tún ẹfẹ̀. ọ̀pọ̀ sáré òwò sáré òwò ìtọ́nà ògbó olúwa ni ògbó tí mo ní ìsọ̀lẹ̀ ní pé láìsàn mọ́tò tọ́nà ọ̀gbọ̀n wà lẹ́tọ́ kò séèyàn tó máa lóhùn ọmọ ṣùgbọ́n sábàárẹ̀ ní tọ́sán pé òun ọmọ ṣùgbọ́n ẹlẹ́bí sí ẹ̀gbọ́n yóò ní ìyẹ̀wò tàbí rí àfọ̀rùmọ̀ bóyá lóhùn ó lọ lóògbé ìjọba yẹ lórí ẹ̀ láti lóògbé oṣù ìyàwó. torí pápá rẹ̀ lọ́gbọ́n mi tẹ́lí gbẹ́gbọ́n mi tí mi bá ń kọ́ fújì àwọn àgàgà táwọn onílù kan bá tún ti wá wà ká àbárí gbogbo fújì tó ní lóògùn òjò ẹjẹ́ gbọ́dọ̀ tí kò instant ka àwòṣẹ́ ọ̀nà ìlú tó lè kú ti wáyé nìyẹn. sáré lọ bábà o sáré lọ bábà òun mẹ́kọ̀ọ́ ọ̀gá wọn ṣẹ̀kọ̀ọ́ àwọn táwọn wà mọ́ ọ̀gá wọn ti bèrè torí pé ìpẹ́tọ́ bá já ẹsẹ̀ ṣùgbà àwọn orin wa méjì sábà gbọ̀kan sí ìlànà lẹ́rù tó bá tún jí kó wọn gbọ́dọ̀ tí nínú iṣẹ́. bẹ́ẹ̀sì ẹ̀ bọ̀ bẹ́ẹ̀sì ẹ̀ bọ̀ tó bẹ́ẹ̀sì sí àríwọ́. ṣùgbọ́n sáyidì ni sáyidì tó jẹ́ pé ó kọjá ń sọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ ni kò jẹun tó ní láti lé lẹ́tàn. àdìgbò ìmọ̀mù tó torí mímbárì ìbàdàgbà tó torí ọ̀sánù ẹ̀mí ló sọ̀rọ̀ ọ̀gbọ́n sáyidì kan ẹ̀mí ló sọ̀rọ̀ tó ṣùgbọ́n àbákẹ́kọ̀ọ́ orí. Christmas musician, Baba. Oṣù padà ń gbé ìdọ́tẹ̀ ìṣòro tí.
Kindly subscribe to our YouTube channel, O2FM Lagos. Bye.